Tanya. Oh yeah, bring them out. Bring them out. Oh, Emma, I will be a consultant. Moto yeda. Come load this moto to do one. What's the name of my load? I will go to one there, this is what they wear this morning. Imagine. What's your pocket here? And the sponsor. The owner of this house should be their sponsor. Must be their sponsor. Imagine. I'm going to this guy. Oh yeah, man, you're going to go to a Jamaica and we're still going to get drop everything there. Right, feel it. Remember when it for now. Shiny Kashi. I shall magic winter, you know. So I have ẹ máa wo gàjà ẹ máa wo gbogbo ẹ. ṣájà wọn kọ. ẹ fún nǹkan tó bá ṣe wèrè. bàbá mọ́tò dé bá wọn kó ní o. èmi bàtà ní kó. èmi bàtà ní. àwọn ọba yẹn náà máa di ọjọ́ wọn lè gbé ìgbé ìgbé days láti pọ̀ wọlé wá. wọ́n wà ní sọ́jà àjálù. kí ló wà níbẹ̀ yẹn? jàjàjàjàjà máa ṣe. wọ́n ti jalè gbé náà ẹgbẹ́ wá sí. wọ́n ti lọ́ọ́ kó sí ni. májú ìtọ́lọ́pàá wò ní. ìtọ́lọ́pàá wò ní ìtọ́ ọ̀fọlọ́pàá ẹgbẹ́ rẹ̀ kó jọ fún wọn. Ó yá. Nínú ilé ìlú Goslight. Wọ́n wá ní Goslight. Wọ́n lọ́jà. Wọ́n á yẹ ní májì. tí kì í bàjẹ́. Ṣé kò tó yàtọ̀? ó yàtọ̀. Ọlọ́pàá wa ní òkúlé. Ẹ̀sán kó kí sùn sí. Ó yẹ ikú ẹja kó. Ẹja àṣìṣì bàbá ìka ló máa dé sínú ibẹ̀ yẹn. Má jà wọ́n. Ilé ewu là ń gbé. ẹ má pọ̀ sí ní ẹ̀ máa rẹ̀ yẹn ìwé ọmọ pọ̀ sí This is the ammunition found in the house. This is the ammunition we recover in the house and cutlass. See, recover some cutlass. See.